Assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuhu. Mo ń kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa lọ́kùnrin lóbìnrin ní ọmọ èké àti ní àgbàlagbà wípé àwòrán tí ẹ̀ ń wò ní ojú móhùnmáwòrán wa yìí, òun náà ni èrè ńlá kan. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ ní Nàìjíríà wípé ẹbọ ṣíṣe ó ń bẹ ní Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé. Kí lọ́lọ́run sọ nípa ẹbọ ṣíṣe? Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà dá sí ọ̀rọ̀ náà. Tí a bá wo àlùkùránì wa wò ní kùránì orí kẹrin àyà méjìdínláàádọ́ta, ìyẹn ní Quran 4:48, ọlọ́run sọ wípé a'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim, inna allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad iftara isman azima. Tí a bá wò ó dáadáa, ọlọ́run ní ìrẹ ànábì sallallahu alayhi wa sallam máa sọ fún àwọn àlùmọ̀ rẹ̀ pé inna allaha, dájúdájú ọlọ́run ọba, la yaghfiru an yushraka bihi, ọlọ́run ní òun ò ní fi orí jìn ẹnìkan. Ta náà lẹni náà? Iná lẹni tí ń ṣe ẹbọ pẹ̀lú ọba Allah. Ká bọ oòrùn, ara ẹbọ ni. Ká bọ òṣùpá, ara ẹbọ ni. Ká bọ Ògún, ara ẹbọ ni. Ká bọ Ṣàngó, ara ẹbọ ni. Ká máa sin omi, ara ẹbọ náà ni. Ọlọ́run wá dáhùn pé òun ò ní forí jìn ẹni náà. Ta náà lẹni náà? Lẹni tí ń mú nǹkan papọ̀ mọ́ ọlọ́run ọba, tó tún wá orogún pẹ̀lú ọba Allah subhanahu wa ta'ala. Ọlọ́run wá dáhùn pé ẹnikẹ́ni tó bá ṣe léyìí, òun ò ní forí ẹ̀ṣẹ̀ jìn láyé ibi àtijọ́ ń gbé ní àlìkìyámà. Iná ọlọ́run náà ni ó sì rà sí, iná ni ó wọ̀. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ṣe nǹkan míì yàtọ̀ sí ẹbọ ṣíṣe, ọlọ́run dáhùn pé òun ò fi orí jìn irú ẹni bẹ́ẹ̀. Ọlọ́run wá dáhùn nínú àlùkùránì pé wa ma yushrik billahi faqad iftara isman azima. Gbogbo ẹnikẹ́ni tó bá ti wá orogún pẹ̀lú ọba Allah, ẹ̀ṣẹ̀ ńlá ni irú ẹni bẹ́ẹ̀ dá níwájú ọlọ́run. Ẹ̀yin ọmọ ìyá mi, gbogbo èyí tá à ń ṣe yìí, tá à ń ṣe kẹ́límà la ilaha illallah, tá à ń forí ahọ́n wí tí ò dé inú ọkàn wa, ẹ jẹ́ ká jáwọ́ níbẹ̀, ká sì bẹ̀rù ọlọ́run ọba. Èyíkéyìí nínú ẹbọ ṣíṣe, ẹ dákun ẹ jẹ́ ká jáwọ́ ńbẹ̀. Ó ń ṣe ńlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó sọ wá wípé ashiriki yanqasimu ila qismain, al-qismu al-awwal ashirku al-akbar wa saniya ashirku al-asghar. Eléyìí tá a fẹ́ fà ń bẹ̀ náà ni pé ẹbọ pín sí méjì. Ẹbọ ńlá lèyí tọ́lọ́run ò ní forí ẹ̀ṣẹ̀ jìyàn. Ẹbọ kékeré òun náà ni pé kéèyàn ó ṣe síárìmí, àti síárìmí Islam takò ó. Ohun tá a fẹ́ fà ń bẹ̀ náà ni pé ìrẹ bàbá tó ń pera ní mùsùlùmí ọlọ́bẹ̀yọ̀, jáwọ́ kúrò níbi ìranù. Ìwọ ìyá tó ń pera ní mùsùlùmí ọlọ́bẹ̀yọ̀, ìwọ náà jáwọ́ kúrò níbi ìranù. Gbogbo ẹ̀yin brothers wa, ẹ̀yin sisters wa, tẹ́ fi ìlẹ̀kẹ̀ awo tẹ́ fi sọ́wọ́, tẹ́ rò pé ẹ tún kírun, tẹ́ tún máa tún ṣe nǹkan míì náà, ẹ dákun ẹ jẹ́ kí á bẹ̀rù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala, kó forí jìn ẹnì kọ̀ọ̀kan wa. Nítorí délé yìí, ẹ jẹ́ ká jáwọ́ o. Ẹ má jẹ́ ká mú nǹkan míì pẹ̀lú ọba Allah. Ọba Allah subhanahu wa ta'ala yóò fi orí ẹ̀ṣẹ̀ jẹ ẹnì kọ̀ọ̀kan wa. A ò sì ní kú sípò kèfèrí insha Allah rahman. Àti èmi àtẹ̀yin náà yóò sì gba ní ọmọ àlùjánnà. Wala hawla wala quwwata illa billahi al-ali al-azim. Ẹ jáwọ́ kó ń bẹ ẹbọ ṣíṣe o. Ọlọ́run yóò gbàdúrà sí rere. Àmín.